mo fẹ́ gbìyànjú láti sọ fẹ́ yan ọkùnrin 30 seconds ní wípé ẹ gbìyànjú láti wà romantic, ẹ máa bá àwọn partner yín, ẹ máa bá wọn ṣeré, wọ́n ní ọyàn, ẹ fọyàn wọn ṣeré, ẹ sọ́kọ ọyàn wọn. If possible for you láti suck pussy wọn, you can go ahead. If possible for you, mi sọ pé tipátipá láwọn ọkùnrin kan like ẹ, but ẹ bá like ẹ jẹ́ kí ọwọ́ yín ṣiṣẹ́ níbi pussy yẹn. Ẹ jẹ́ kí ọwọ́ yín ẹ jẹ́ ó ṣiṣẹ́ níbi pussy yẹn. Ibì kan wà ní ara àwọn obìnrin tẹ́ pé tí ọwọ́ bá kan ibẹ̀, kò sí bóbìnrin náà ṣe lè sọ wípé ara òun le tó, kò sí bó ṣe lè sọ wípé libido òun ò high, òun ò ṣe kíní kan, òun ò mọ bára òun ṣe move, because ọ̀pọ̀ àwọn obìnrin la máa ń sọ pé sára èèyàn máa ń move ṣá. Ibì kan wà nínú ojú ara àwọn obìnrin, ibi bẹ̀ yẹn òkè ni, ó súnmọ́ bí téèyàn ti máa ń tọ̀. Tí ọwọ́ ẹ̀yin ọkùnrin bá fi lè kan bẹ̀, wọn ò bí obìnrin náà dá, ẹ ti gba agbára lọ́wọ́ ẹ̀ nìyẹn. Obìnrin tó bá ń bú yín wípé ìwọ tẹ́ pé òkè ń pẹ́ kọ̀m, ìwọ tẹ́ pé òkè, ẹ ṣe nǹkan yẹn fún. Ẹ fọwọ́ sí gbogbo ojú ara ẹ̀, ẹ lọ wá ibi tí mo sọ yẹn. Ní beside ibi tó obìnrin ti máa ń tọ̀, níbi òkè, níbi ilé ìtọ̀ yẹn, ẹ lọ fi ọwọ́ síbẹ̀, wọn ò bí obìnrin náà dá. Wọn kò sí bó ṣe lè le lára tó, kò sí bára ẹ ṣe lè kú tó, tọwọ́ yín bá débẹ̀ yẹn, ara ẹ̀ máa jí ni ṣá. Ẹ jọ kọ́wọ́ yín ṣiṣẹ́. Tẹ́ bá mọ̀ pé ẹ lè suck pussy, ẹ lo ọwọ́ yín fún. Wọ́n ṣá ní gé ọwọ́ yín sínú òbò, ẹ lo ọwọ́ yín fún. Kẹ̀dẹ̀ tún ṣe kí lẹ́yìn tẹ́ bá lo ọwọ́ yín fún, ẹ mú ọyàn ẹ máa mú ọyàn obìnrin yẹn kọ́wọ́ yín máa ṣiṣẹ́, kẹ́nu yín máa ṣiṣẹ́, kọ́wọ́ yín náà tún máa ṣiṣẹ́. Ẹ wá sọ fún mi, bóbìnrin yẹn ò ṣe wá ní enjoy yín, mo fẹ́ mọ̀. Bó ṣe fẹ́ wá bú yín lọ́jọ́ kejì, mo fẹ́ mọ̀. Ẹ tẹ̀ wá lè gorí ẹ̀ nísìn, kẹ́ ẹ dá gbogbo tọwọ́ yín lẹ̀, but ẹ ti jí gbogbo ara ẹ̀, ń fún ara ẹ̀ ti wà okay. Tó bá máa bínú gan, kò ní lè bínú yẹn much, ìwọ̀nba ló máa bínú yẹn mọ́. So gbogbo ẹ̀yin ọkùnrin pátápátá tó yẹ pé ẹ kì í pẹ́ lórí òbò, ẹ kì í pẹ́ kẹ́ tó release, ẹ máa try láti wà romantic, ẹ mọ bọ́n ṣe ń bóbìnrin ṣeré, ẹ lá gbogbo ara ẹ ṣe whatever ẹ̀yin lè ní, ẹ ṣe gbogbo nǹkan tó bá yẹ kẹ́ ṣe lára ẹ ṣe. Lè dàbí ìmọ̀ràn fún gbogbo ẹ̀yin ọkùnrin tí ẹ wà nílé. Mo sọ fún yín lẹ́ẹ̀kan, ọkùnrin tó bá máa bú mi, á jẹ́ pé kò dóbò rí. Obìnrin náà tó bá dẹ̀ máa bú mi, á jẹ́ pé kò dókó rí. Irú ẹ̀yin èèyàn tẹ́ lè bú mi nìyẹn. Ṣùgbọ́n wọ́n tó jóbìnrin tí wọ́n kí okó sí ẹ nídìí tó ń gbà, ìwọ tó dẹ̀ jọkùnrin tó ń kókó bọ̀yàn nídìí tí ó ń rí bí gbà lọ, mi rò pé nídìí láti bú mi. Tẹ́ bá bú mi, á jẹ́ pé pretender ni gbogbo yín pátápátá. Kò sẹ́ni tí ò láìkì okó, bẹ́ẹ̀ kò sọ́kùnrin tí ò láìkì òbò, àfi tẹ́ bá fẹ́ máa pretend fúnra yín. Nàìjíríà rà ń bára eléyìí tí mo máa ń sọ wípé Ọlọ́run nìkan ni ọba lára tó ń ṣiṣẹ́ àrà sínú ara wọn. Mo ní kí n máa kí gbogbo àwa tí a jẹ́ olólùfẹ́ mi tó jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí àwọn ètò eléyìí tí mo bá mú wá, tẹ máa ń bá mi comment, tẹ̀jẹ̀ bá ń bá mi share, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa o. Màá wá fẹ́ jẹ́ ká farabalẹ̀ báyìí ká wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ọ̀rọ̀ tí arábìnrin tí wọ́n ń sọ nípa àwọn ohun tí èèyàn lè mọ̀ nípa ìbálòpọ̀, pàápàá jùlọ bí a ṣe lè lo ìbáraẹnisùn délé tí yóò jẹ́ gbòógì nínú ìgbéyàwó. Àwọn nǹkan oríṣiríṣi ni ó ṣàǹfààní nínú ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n àwọn àṣírí kọ̀ọ̀kan tí èmi Àràǹbarà tí mo fẹ́ yọ nínú fídíò yìí ni wípé ǹjẹ́ ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ obìnrin abilékọ òun ni wọ́n ń fi àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan eléyìí tí Ọlọ́run bá gba ẹnu àwọn obìnrin báyìí sọ̀rọ̀, ṣé ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn obìnrin yìí òun ni wọ́n mú lò, àbí ọ̀rọ̀ yìí ó kọgun sí àwọn ọkùnrin nìkan ni? Ẹ̀yin tèmi, ẹ̀yin títí Àràǹbarà, máa fẹ́ jẹ́ kí a farabalẹ̀ ká wo fídíò yìí ká wá dáhùn ìbéèrè Àràǹbarà eléyìí tí máa béèrè wípé àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin yìí tí wọ́n ń sọ yìí, ṣé ọkùnrin nìkan ló bá wí ni àbí pẹ̀lú obìnrin náà? Ó yá, ẹ bá mi farabalẹ̀ kẹ́ wò ó, kẹ́jẹ̀ gbọ́ àwọn ọ̀rọ̀ náà síwájú pẹ̀lú àwọn kókó tó wà nínú ẹ̀. Ó yá, ẹ̀yin tèmi, ẹ̀yin títí Àràǹbarà, ó yẹ wò ó. Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti máa wò mí lọ́wọ́lọ́wọ́, bóyá alẹ́ ni, bóyá àárọ̀ ni, bóyá ọ̀sán ni. Mo kì í ṣàlàáfíà lẹ́wà. Àsìkò ọdún, Ọlọ́run á jẹ́ kí ẹ̀mí wa kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún, kó ṣe láyé.
nínú ọlá, nínú àlàáfíà àti ìgbéga ìlọsíwájú, òun náà láti máa ṣọdún lágbára lọ́wọ́ Ọlọ́run. Ṣé wàá rọ́dún 2025 tèmi àti ní tí à ń wò lọ́nà yìí, gbogbo ohun tí à ń bẹ lọ́hùn pé kó ṣe fún wa náà ni Ọlọ́run máa ṣe fún wa. Ọdún ìṣelógo wa ni, ọdún ayọ̀ ni, ọdún ìdùnnú ni, ayọ̀ tí à ń retí fún lọ́jọ́ tó ti pẹ́ àtò wà lọ́wọ́. Ní quick one, ṣẹ́rí fídíò tí mo fẹ́ ṣe yìí, ẹ lè bú mi o, ẹ̀yin tí ẹ láǹfààní láti bú mi, òun ni ẹ̀yin ọkùnrin tí ẹ kì í bóbìnrin sùn rárá, àbí obìnrin tí kò kì í dóko rárá, ẹ̀yin lè láǹfààní àti bú mi. Ṣùgbọ́n ohun tó bá ti lè jẹ́ kí a ní àǹfààní láti máa súnmọ́kùnrin tá a ti dàgbà o, àbí láti máa súnmọ́bìnrin pé bóyá àjọ ń ṣe lọ́kọláya, mi rò pé yẹ kẹ́ bú mi. So ẹ̀yin ọkùnrin ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀, súnmọ́ bí kẹ́ ní àǹfààní láti gbọ́wọ̀n bá àmọ̀ràn tí mo fẹ́ fún wa. In time of sex, tí a bá ń sọ̀rọ̀ nípa sex, tí a bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa orí bẹ́ẹ̀dì láàrin ọkùnrin àti obìnrin, ó lè jẹ́ lọ́kọláya, ó dẹ̀ lè jẹ́ lọ́rẹ̀ ọkùnrin sóbìnrin, anyhow ó lè jẹ́ bákan. Tá bá ṣáà ti wà lórí bẹ́ẹ̀dì pé òkè a fẹ́ ṣeré tí ọkùnrin àti obìnrin tí wọ́n jọ ń ṣe tó fi ń di ọmọ, ìmí ìdẹ̀ni kì í ṣe mọ̀ pé kì í ṣe gbogbo eré ọkùnrin sóbìnrin náà ló máa ń di ọmọ. Ìmí èèyàn lè ti bímọ tán kọ́kàn wò pé well, let me enjoy myself with my partner, òye yín. So ẹ̀yin ọkùnrin dẹ̀ ni mo wá fẹ́ bá sọ̀rọ̀. Kí wà ní nǹkan tí mo fẹ́ bá yín sọ ni wípé ẹ̀yin ọkùnrin 30 seconds indomie, 1 second indomie, 2 seconds indomie, ẹ súnmọ́ bí. Mi ò bú yín because ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin ló jẹ́ pé stress kò ní lè jẹ́ kí àwọn partner yín kí wọ́n enjoy yín, torí tẹ́ bá ti stress lọ́pọ̀ gbà, tẹ́ bá ti ń débi bèbè obìnrin báyìí, ìgbà míì ẹnu ọ̀nà báyìí lẹ ti máa da gbogbo tọwọ́ yín sí. Táwọn partner yín ò dẹ̀ tí wọ́n tí ní wà òkè rárá, tí ò tẹ̀ ní tẹ́ wọn lọ́rùn, á wá dìjà nínú ilé. Tẹ́ bá fẹ́ ṣe lẹ́ǹkejì náà, agídí ni, á wá dìjà láàrin ọkùnrin àtobìnrin. Nǹkan tí à ń sọ yìí ó ti tú ọ̀pọ̀lọpọ̀ ilé ká. Nǹkan tí à ń sọ yìí àìmọye relationship ló ti tú ká. Ẹ wá wò pé báwo lẹ ṣe fẹ́ ṣe. Mi ò ń ṣe nurse, bẹ́ẹ̀ mi ń ṣe doctor, ṣùgbọ́n a ní kí a sọ fún yín níwọ̀nba òye díẹ̀díẹ̀ tá a ní nípa ẹ̀ pẹ̀lú àwọn tí a máa ń bá sọ̀rọ̀ lórí sex something báyìí. Nǹkan tá ẹ lè ṣe rèé, ẹ má jẹ́ kí ojú kan yín. Tẹ́ bá mọ̀ pé ti fẹ́ dóbò kò yé yín, ẹ má jẹ́ kí ojú kan yín. Ẹ take time yín, ẹ farabalẹ̀, ẹ mú partner yín, ẹ bá partner yín ṣeré. Kẹ́yìn àti partner yín jọ ṣeré dáadáa. Ẹ try láti wà romantic, kẹ́ mọ bí wọ́n ṣe ń bóbìnrin ṣeré. Kì í ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà mọ bí a ṣe ń kí wọ́n máa wò pé kí là ń pè ní romantic, kí ló káwọn pẹ̀lú yẹn. Ẹ try láti kọ́ bẹ̀ ṣe máa ṣe. Ìyàwó yín náyàn, partner yín náyàn, ẹ fọyàn ẹ̀ ṣeré, ẹ mú ọyàn ẹ̀, ẹ mọ́wọ́ lọ síbi ìsàlẹ̀, ẹ fọwọ́ pa lára, ẹ ṣe gbogbo eré, gbogbo nǹkan whatever tẹ́ bá mọ̀ yìí pé ẹ lè ṣe, ẹ ṣe fún. Ẹ jẹ́ kí obìnrin yẹn fúnra rẹ̀, ẹ jẹ́ kí obìnrin yẹn nínú 100 level tí mọ́sù làwọn obìnrin máa fi ń ṣiṣẹ́ pé tára wa bá jí tán, tára wa bá jí pé òkè a fẹ́ ní sex, nínú 100 level ẹ make sure pé partner yín ti wà bóyá bí 70%, bóyá ó ti wà bí 70% àbí bí 75% kó tó di pé máa bọ́ sórí ẹ̀. So wọ́n bá 25% tó kù yẹn ẹjọ́ máa fi enjoy ara yín. Tó bá ti wá jẹ́ pé ọ̀nà náà lè fẹ́ dá sí, at least ó ti ara ẹ ti wà okay. Most àwọn obìnrin ti máa ń come gan kó tó di pé ẹ̀yin ọkùnrin ẹ bọ́ sí orí wa. Fọ́kùnrin tó bá mèrè ṣe dáadáa, most àwọn obìnrin a ti máa ń wá àti máa ń come kó tó di pé ẹ̀yin ọkùnrin ẹ bọ́ sórí wa pé òkè o, a fẹ́ ní intercom pé bóyá ẹ ti fẹ́ ṣetán láti dóbò yẹn. So that tẹ́ bá tiẹ̀ padà wá ṣe 30 seconds, obìnrin yẹn ò ní bínú. Obìnrin yẹn ò ní bínú. Torí ẹ ti bá ṣe gbogbo eré, ẹ ti ṣe, ẹ ní jẹ́ kó sú yín. Ẹ mọ̀ in time of stress ńgbà míì ẹ̀yin ọkùnrin, ó máa ń jẹ́ kẹ́ ń tètè come. Ọkùnrin míì tó bá dẹ̀ ti come lẹ́ǹkan àti ṣe lẹ́ǹkejì gan problem ní fún. So tẹ́ bá ti bá partner yín ṣeré dáadáa, tẹ́ ti bá ṣeré yẹn tí orí ẹ̀ ti ṣe nínú 100% energy yẹn tó ti ní bóyá bí 70 àbí bí 80,
tẹ́ bá yàjà sọ pé fẹ́ bọ́ sórí ẹ̀ báyìí ẹ méjèèjì ẹjọ́ máa come at the same time ni tẹ́ bá wá jọ come at the same time yẹn ó máa sùn lọ ni wọn ò bóbìnrin náà dá ó máa sùn lọ ni ó lè má béèrè fẹ́ lẹ́ǹkejì gan ẹ̀yin náà máa dẹ̀ ṣe kí ni ẹ̀yin náà máa sùn so ní kúkúrú ọ̀rọ̀ mi ẹ má sọ pé àmúyà sọ́tún yà sósì ní kúkúrú nǹkan tí mo fẹ́ gbìyànjú láti sọ fẹ́yìn ọkùnrin 30 seconds ní wípé ẹ gbìyànjú láti wà romantic ẹ máa bá wọn partner yín ẹ máa bá wọn ṣeré wọ́n ní ọyàn ẹ fọyàn wọn ṣeré ẹ sọ̀kọ ọyàn wọn if possible for you láti suck pussy wọn you can go ahead if possible for you mi sọ pé tipátipá láwọn ọkùnrin kan ò láìkí ẹ but ẹ bá láìkí ẹ jẹ́ kí ọwọ́ yín ṣiṣẹ́ níbi pussy yẹn ẹ jẹ́ kí ọwọ́ yín ẹ jẹ́ ó ṣiṣẹ́ níbi pussy yẹn ibì kan wà ní ara àwọn obìnrin tẹ́ pé tí ọwọ́ bá kan ibẹ̀ kò sí bóbìnrin náà ṣe lè sọ pé ara òun le tó kò sí bó ṣe lè sọ pé libido òun ò high òun ò ṣe kíní kan òun ò mọ bára òun ṣe move because ọ̀pọ̀ àwọn obìnrin la máa ń sọ pé sára èèyàn máa ń move ṣá ibì kan wà nínú ojú ara àwọn obìnrin ibi bẹ̀yẹn òkè ni ó súnmọ́ bí téèyàn ti máa ń tọ̀ tí ọwọ́ ẹ̀yàn ọkùnrin bá fi lè kan bẹ̀ wọn ò bí obìnrin náà dá ẹ ti gba agbára lọ́wọ́ ẹ̀ nìyẹn obìnrin tó bá ń bú yín wípé ìwọ tẹ́ pé òkè ń pẹ́ kọ̀m ìwọ tẹ́ pé òkè ẹ ṣe nǹkan yẹn fún ẹ fọwọ́ sí gbogbo ojú ara ẹ lọ wábi tí mo sọ yẹn ní beside ibi tó obìnrin ti máa ń tọ̀ níbi òkè níbi ilé ìtọ̀ yẹn ẹ lọ fi ọwọ́ síbẹ̀ wọn ò bí obìnrin náà dá wọn kò sí bó ṣe lè le lára tó kò sí bára ẹ ṣe lè kú tó tọwọ́ yín bá débẹ̀ yẹn ara ẹ máa jí ni ṣá ẹ jọ kọ́wọ́ yín ṣiṣẹ́ tẹ́ bá mọ̀ pé ẹ lè suck pussy ẹ lo ọwọ́ yín fún wọn ṣáà ní gé ọwọ́ yín sínú òbò ẹ lo ọwọ́ yín fún kẹ̀dẹ̀ tún ṣe kí n lẹ́yìn tẹ́ bá lo ọwọ́ yín fún ẹ mú ọyàn ẹ máa mú ọyàn obìnrin yẹn kọ́wọ́ yín máa ṣiṣẹ́ kẹ́nu yín máa ṣiṣẹ́ kọ́wọ́ yín náà tún máa ṣiṣẹ́ ẹ wá sọ fún mi bóbìnrin yẹn ò ṣe wá ní enjoy yín mo fẹ́ mọ̀ bó ṣe fẹ́ wá bú yín lọ́jọ́ kejì mo fẹ́ mọ̀ ẹ tẹ̀ wá lè gorí ẹ̀ nísìn kẹ́ ẹ da gbogbo tọwọ́ yín lẹ̀ but ẹ ti jí gbogbo ara ẹ̀ ń fún ara ẹ̀ ti wà òkè tó bá máa bínú gan kò ní lè bínú yẹn much ìwọ̀nba ló máa bínú yẹn mọ́ so gbogbo ẹ̀yin ọkùnrin pátápátá tó yẹ pé ẹ kì í pẹ́ lórí òbò ẹ kì í pẹ́ kẹ́ tó release ẹ máa try láti wà romantic ẹ mọ bọ́n ṣe ń bóbìnrin ṣeré ẹ fọ ẹ lá gbogbo ara ẹ ṣe whatever ẹ̀yin lè ní ẹ ṣe gbogbo nǹkan tó bá yẹ kẹ́ ṣe lára ẹ ṣe lè dàbí mọ̀ràn fún gbogbo ẹ̀yin ọkùnrin tí ẹ wà nílé mo sọ fún yín lẹ́ẹ̀kan ọkùnrin tó bá máa bú mi á jẹ́ pé kò dóbò rí obìnrin náà tó bá dẹ̀ máa bú mi á jẹ́ pé kò dókó rí irú ẹ̀yin èèyàn tẹ́ lè bú mi nìyẹn ṣùgbọ́n wọ́n tó jóbìnrin tí wọ́n ń kí okó sí ẹ nídìí tó ń gbà ìwọ tó dẹ̀ jọkùnrin tó ń kókó bọ̀yàn nídìí tí ó ń rí bí gbà lọ mi rò pé nídìí láti bú mi tẹ́ bá bú mi á jẹ́ pé pretender ni gbogbo yín pátápátá kò sẹ́ni tí ò láìkì okó bẹ́ẹ̀ kò sọ́kùnrin tí ò láìkì òbò àfi tẹ́ bá fẹ́ máa pretend fúnra yín ẹ̀dẹ̀ ń fún lára yín ni.